ọmọkùnrin yìí ti dèrò ẹ̀wọ̀n. Imaamu mọṣalaṣi wọn ló gún pa. Pẹ̀lú ìbínú ni adájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sílùú Kánò nípínlẹ̀ Kánò fi pàṣẹ pé kí wọ́n taari ọmọdékùnrin tọ́jọ́ orí ẹ̀ kò ju ọmọ ọdún 18 lọ yìí sọ́gbà ẹ̀wọ̀n. Ó ní kó sì lọ́ọ́ máa gbatẹ́gùn níbẹ̀ náà títí di ọjọ́ ìgbẹ́jọ́ tó ń bọ̀ látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó fa ọ̀bẹ yọ sí ìmáàmù mọ́ṣáláṣí wọn kan Malam Sani Muhammed, ó sì gún un lọ́bẹ títí tẹ̀mí fi bọ́ lára bàbá àgbàlagbà náà. Gẹ́gẹ́ bí àlàyé tí agbèfọ́ba abilékọ Fatima Ado Ahmad ṣe ní kóòtù lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù kìíní ọdún yìí, ó ní àdúgbò kan tí wọ́n ń pè ní Tundunufa Quarters nílùú Kánò ní afurasí ọ̀daràn náà ń gbé. Ó ní nǹkan bí aago 7 àṣálẹ́ ọjọ́ ọdún tuntun kù ọ̀la, ìyẹn ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2023 tó kọjá ni ọmọdékùnrin yìí tọ́jú ọ̀bẹ sábẹ́ aṣọ, ó sì lọ bá olóògbé náà nílé rẹ̀. Níṣe ló gún ṣàkàṣàkà ló bá sá lọ. Àwọn aládùúgbò tí wọ́n gbọ́ igbe oró tí bàbá àgbàlagbà náà ké ni wọ́n sáré wá síbẹ̀. Wọ́n bá a nínú àgbàrá ẹ̀jẹ̀ níbi tó ti ń pọ̀ kàkà ikú, wọ́n sì sáré du ẹ̀mí ẹ̀. Wọ́n gbé e lọ sílé ìwòsàn Murtala Muhammed Specialist Hospital tó wà nílùú Kánò, àmọ́ ẹ̀pà kò bóró mọ́. Àkùkọ ti kọ lẹ́yìn ọkùnrin kí wọ́n tó dọ̀hùn. Ẹnìkan tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀, ọ̀gbẹ́ni Musa Yunusa, ló padà wàá fìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí kí wọ́n tó fi páńpẹ́ òfin gbé afurasí yìí lẹ́yìn ọ̀rẹ̀yìn. Agbèfọ́ba ní ìwà burúkú àti ẹ̀sùn ìpànìyàn táwọn fi kan afurasí yìí lòdì sí ìsọ̀rí okòólérúgba àti ẹyọkan ìwé òfin ìwà ọ̀daràn nípínlẹ̀ Kánò. Ìjìyà tó gbópọn sì wà fẹ́ni tó bá ṣerú nǹkan yìí. Bákan náà ni wọ́n tún wọ́ bàbá ọmọdé yìí Haruna Sani délé ẹjọ́ ọ̀hún. Wọ́n fẹ̀sùn kan òun ní tiẹ̀ pé ó gbìyànjú láti daṣọ àṣírí bo ọmọ ẹ̀ lórí ìwà àbèṣe tó hù. Wọ́n ló dí àwọn agbófinró lọ́wọ́ nígbà tí wọ́n fẹ́ mú ọmọ ẹ̀ ọ̀hún, bó tilẹ̀ jẹ́ pé àti bàbá àtọmọ ni wọ́n láwọn kò jẹ̀bi, tí agbẹjọ́rò wọn ìyẹn amòfin Ahmad Rufai sì bẹ̀bẹ̀ fún bẹ́ẹ̀lì. Agbèfọ́ba Ado Ahmad tako bẹ́ẹ̀lì wọn, èyí sì ni adájọ́ fọwọ́ sí. Májísírèètì àgbà tó wà lórí àga ìdájọ́ abilékọ Binta Galandashi sọ pé káwọn méjèèjì sì kọjá sọ́gbà ẹ̀wọ̀n náà. Òun ò tí ì fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó jẹ mọ́ bẹ́ẹ̀lì báyìí. Ó ní ọjọ́ 21 oṣù kìíní ọdún yìí ni kí wọ́n wá tún ẹ̀bẹ̀ fún bẹ́ẹ̀lì wọn bẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.